Kí ni problem ẹ? Kí ló tó ń pariwo? Ó sì worry, kí ló tó worry? You talk. Wọ́n yóò bá mi sọ̀rọ̀ kọ́ ṣí ẹ ni. Àwa, if your life is so precious to you, mine is. I swear to God, just thank your star because the next time I talk and you talk back at me, you goddamn head off. Freeze! If you move, I'll blow your head off. Shut the fuck up! Just what you do. One more word from you and I'll blow your freaking goddamn head off. Raise your hands! Guy, you are. So we do not go spot through. I won't. What you do? What you do? Oh, dudu, oh, leru. Ibo dudu, ibo ayọ̀. Oh, Òdìgbò ńlá kìjìkìjì igbó dúdú. Má wọlé wẹ̀ ẹni wọnú igbó dúdú bẹ́ẹ̀ bọ́ra rìn bẹ́ẹ̀ bọ́ra pàdé. Agoya igbó dúdú wọ̀ igbó dúdú tẹ́rìbù igbó téèyàn ti ń yí padà tó ń dẹ́ bọ́ra ọ̀pàpà parada. Ọlá ẹ̀ẹ́dẹ̀ dìde kúrò ńlẹ̀ náà ọ̀rẹ́ dìde ọ̀rẹ́ irú òun ló ń sùn ìdíje náà. Sí bó ṣe lè sá fún ẹ̀san Ọlọ́run ẹ̀san àké. You're never gonna make it out of here. Forget it. So prepare yourself for that. Obìnrin mẹ́ta nínú igbó dúdú káyì. No way out. Ọ̀rọ̀ di fire for fire. Wọ́n para wọn kẹ́fùtà ní wọ́n. Igbó dúdú lè ní ìmọ̀ bẹ́rí mo wò mo gbóṣùbà. Iṣẹ́ ọwọ́ Kẹ́mi Ìyàndá ni. Package and directed by Afis Abiodun. Tani Kẹ́mi Àfọlábí. Kẹ́mi Ìyàndá. Lateef Adédìméjì. Táyọ̀ Ṣọbọlá. Táyọ̀ Àmọ́kadé Ìjẹ̀bú. Afis Abiodun. Kúnlé Afọ́d. Iyẹ́rẹ́kọ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Almaroof Standard Investment. Ami Arena Bọ́ládé Oṣòdì lẹ́kọ̀ọ́ ló ń pin tó ń tà. Igbó dúdú kọ́lọ́mọ kìlọ̀ fọ́mọ àgbọ̀dọ̀ máa wò ní ẹ fi kọ́gbọ́. Ọ̀túnrá! 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 ṣó ti bá mi rí nǹkan tí mo ní kó bá mi wá. Ikú kankan ò lè pa mí. Ọ̀túnrá! Èmi kankan ni kú tó máa pa! Ta ló wá kàró? Ojú rí gbàró. Ó yẹ ká máa ró. Ṣìlè gbádùn máa bàró. Tó bá délé kú sí bá mi. Tiwa tó yẹ kú sí ká mi. Bẹ́ẹ̀ bọ́ pé ó yẹ sí wá mi. Ẹjọ́ ẹ má kó kú sí bá mi.